Káàbọ̀ o, káàbọ̀. Káàbọ̀ o, káàbọ̀. Káàbọ̀ o, káàbọ̀. 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 Ẹ kú àtàárọ̀, ẹ kú àtàárọ̀, ẹ kú iṣẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. A kí yín káàkiri gbogbo àgbáyé, gbogbo ibi tí ẹ ti ń wò wá. A fẹ́ fi tó yín létí, ẹ̀yin tí ẹ ti mọ̀, ẹ̀yin bẹ́ẹ̀ dẹ̀ ti mọ̀, wípé báwo ti fẹ́ sọ náà o, ẹ̀yin tí ẹ ti mọ̀, wípé kí ni báwo ti fẹ́ sọ o, báwo ti fẹ́ sọ o. Ọ̀dà ẹ̀yin tí ẹ ti mọ̀, wípé bàbá wa Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jí ti ìlú Ògbómọ̀ṣọ́, wípé wọ́n ti dé láti ìlú France. Ẹ ká pàtẹ fún bàbá o. Ẹ rí pé bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọn ò já wa ń tàn mọ́ rárá. Wọn ò pẹ́ rárá, wọn ò pẹ́. Ẹ yẹ ká kí wọn dáadáa, ká kí wọn. Àbá ní kí n sọ fún gbogbo ẹ̀yin èèyàn wípé àwọn ti dé o. In fact, bàbá ti ń dáyàn lò láti òní, bàbá ti dáyàn lò lónìí, àwọn èèyàn ti wá rí wọn lónìí. Ẹ̀yin tẹ́ fẹ́ rí wọn ọ̀la náà, bàbá ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà. Ìwọ náà gbogbo nǹkan tó bá ń ṣe ẹ́, báwo ti fẹ́ sọ Yorùbá yẹn náà, mọ́ tìjú pé bàbá pè wọ́n kó ṣàlàyé gbogbo nǹkan tó bá ń ṣe ẹ́, ìwọ ṣàlàyé nǹkan tó bá ń ṣe ẹ́, ìwọ ṣàlàyé rẹ̀ fún wọn. Pé bàbá wa Alhaji Suleiman o, Ẹgbẹ̀jí o, nǹkan báyìí ló ń ṣe mí. Ìwọ tó bá ní nọ́mbà wọn jẹ́ kí n mọ̀. Ó yá, màá fún ẹ nọ́mbà wọn. Ìwọ tó bá ti ní nọ́mbà wọn, kàn type tó pọ̀ ní nọ́mbà wọn. Kí n tó kó lórí ètò, màá pe nọ́mbà wọn tí wàá fi ráyè, tí wàá fi pè wọ́n. Mo wá máa ń sọ kinní kan, tó bá pè wọ́n, tí wọ́n bá píkì kọ́ ẹ, bí ògo ṣe ń jẹ́ tọlọ́hun, bógo ṣe ń jẹ́ tọlọ́hun. Ìwọ tó wà Nàìjíríà ni o, ìwọ gbọ̀nà kọ Ògbómọ̀ṣọ́ lọ. Tó bá ti ń dé Ògbómọ̀ṣọ́, sọ fọ́lọ́kadà, sọ pé ó lọ sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́, ọlọ́ngbọ́n wa dẹ̀ gbé dọ́dọ̀ wa. Mo máa ń sọ, máa ní ìwọ tí o fẹ́ rí bàbá, bóyá ọ̀nà ẹwà jẹ́ wá pè wọ́n wá píkì kọ́. Kò sọ tó yẹ pé bàbá ò píkì kọ́ òun láti àná tí wọ́n ti dé, bàbá ń píkì kọ́ lágbàtà ti dé, bàbá lọ sí mi. Ṣùgbọ́n lágbàtà ti dé báyìí, wọ́n tún píkì kọ́. Ìwọ náà máa pè wọ́n lọ́wọ́ báyìí. Máa pè wọ́n lọ́wọ́ báyìí. Máa pè wọ́n, sọ fún wọn pé ọmọọba Abíọ́dún Kẹ́hìndé Philip ló ní kó máa pè wọ́n, wípé mo ń ṣe program lọ́wọ́, pé mo ní kẹ́ pè wọ́n, kó wá ṣàlàyé nǹkan tó bá fẹ́, ṣàlàyé ẹ̀ fún wọn. Ṣàlàyé nǹkan tó bá fẹ́, ṣàlàyé ẹ̀ fún bàbá wa Suleiman. Àbá ti dé o láti ìlú France, àwa rẹ̀ ti mú nǹkan bọ̀. Àwa tá a rí wọn, a ti gba nǹkan tó mú wá láti ìlú France. Ìwọ náà tètè lọ gba tiẹ̀ náà. Mo yẹ kó pẹ́, ìwọ náà tètè lọ gba tiẹ̀. Ẹ yẹ kí sáré wá nọ́mbà wọn, ẹ yẹ kí sáré pe nọ́mbà bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́. Ẹ yẹ kí n pè, mi ò ní ṣe mistake. Mi fẹ́ ṣe mistake ni o. Nọ́mbà pọ̀ lórí mi fẹ́ ṣe mistake. Nọ́mbà àwọn direct tó pé àwọn gangan, àwọn náà máa gbé ni mo fẹ́ pè yìí o. Nọ́mbà àwọn gangan direct tó pé àwọn ló máa gbé, kò sí anybody tí ó gbé. Farabalẹ̀ o. Nọ́mbà àwọn ní mobile 08033580664. Jẹ́ ìtún pè fún ẹ lẹ́ẹ̀kan sí 08033580664. Òdo ẹ̀jọ 0823358
580664 máa pè lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n máa gbé ẹ pè wọ́n ìwọ tí ẹ̀ jáwọ́ mi ó yá máa pè wọ́n 08033580664 08033580664 nọ́mbà bàbá wa Suleiman Lawal Ẹgbẹ́jú Ògbómọ̀ṣọ́ nọ́mbà wọn òun nìyẹn. Mo sọ fún ẹ ìwọ pé ní ìsìn kó àwọn bẹ́ẹ̀ wọ́n máa gbé àbí wọn ò ní ṣe kí ni àbí wọn ò ní gbé ìwé tó bá ti wá pè wọ́n sọ wípé ọmọ bá sọ pé mo ṣe program lọ́wọ́lọ́wọ́ nìsín pé mo ní kọ́ pè wọ́n ìwọ náà béèrè kí wọ́n jẹ́ nǹkan ọlọ́gbọ́n kan tó bá ti kí wọ́n ìwọ láti pè wọ́n pé hello ẹ káàbọ̀ o sí dáadáa lẹ́dẹ́ o nǹkan tẹ́ ẹ bá wa mú bọ̀ nǹkọ́ o wàá gbọ́ nǹkan tó máa sọ wàá wá béèrè nǹkan tó bá fẹ́ béèrè lọ́wọ́ wọn wàá wá béèrè ẹ̀ lọ́wọ́ wọn. Kì í ṣe pé wàá kàn pè wọ́n pé hello aláàjì nǹkan ìwọ pè wọ́n sọ pé hello aláàjì àdúpẹ́ o ẹ lọ rẹ o ẹ bọ̀ rẹ o kí wàá lè bá a mú bọ̀ báyìí sótútù omi nílùú France àmísì yín ní Nàìjíríà gbà tẹ̀ sílẹ̀ ó yá bàbá kí lè bá a mú bọ̀ o tó bá ti wá sọ bẹ́ẹ̀ wọ́n gbé ọtí wọlé sí kò yẹ kí n kọ́ yín ṣùgbọ́n torí pé ẹ̀yin lolólùfẹ́ wa ẹ̀yin náà ni lọ́nà iṣẹ́ program yìí káwọn èèyàn ká fi lè mọ̀ wípé bàbá wa Alhaji Suleiman Lawal Ẹgbẹ́jú Ògbómọ̀ṣọ́ pé wọ́n ti dé láti ìlú France tí wọ́n ṣe kíni tí wọ́n lọ. ẹ bá mi share program ẹ wá gbọ́ mi ẹ wo àwọn iṣẹ́ tí bàbá ti jù kalẹ̀ yẹn ẹ ká sí báyìí jẹ́ kí fóònù mi o ta ló wà bẹ́ẹ̀ ká rí mú small phone mi ẹ bá rí mú small phone mi 09020171999 ẹ ká tiẹ̀ gbọ́ ẹ̀rí ẹ ká gbọ́ nǹkan táwọn èèyàn tí wọ́n sì fẹ́ sọ mo fẹ́ pe nọ́mbà mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n torí network 09020171999 ẹ ká gbọ́ nǹkan tí àwọn èèyàn tí wọ́n ti fẹ́ sọ bí àwọn ti ṣiṣẹ́ wa ọtí ṣe rí ọtí ṣiṣẹ́ yẹn ọtí ṣe rí mo wá fẹ́ kí wọ́n náà sọ ọ̀rọ̀ àbí wọ́n ti ra promo àbọ̀ ti ra product ọtí rà rí ó yá sílẹ̀ kò kọ́ abú fóònù yẹn bá mú small phone yẹn ẹni tó fẹ́ small phone lé mú wá ni ó yá sí i 09020171999 ẹ ká gbọ́ nǹkan táwọn èèyàn tó bá pè wọlé yẹn o ṣe fún wọn ní nǹkan ni o ṣé kí n bù wọn lẹ́ẹ̀kan ni o bí ẹ̀wọ̀n náà máa wò ó rà pé mo ní ọ̀sẹ̀ olóru mẹ́ta mo ní ọ̀sẹ̀ olóru mẹ́ta 09020171999 mọ́mí granada báńkì 09020171999 09020171999 ẹ kí n wò mo fẹ́ gba ìpè èèyàn mẹ́ta ni mo fẹ́ gbà kí ló tiẹ̀ lè sọ nípa Alhaji Suleiman Lawal Ẹgbẹ́jú Ògbómọ̀ṣọ́ mo fẹ́ gbọ́ ẹ̀rí yàtọ̀ sí wípé ọ ń pè wọ́n o pé wọ́n píkì kọ́ọ̀lù o wípé iṣẹ́ wọn bí wọ́n iṣẹ́ lọ́dọ̀ wọn ẹ bá wo lára ọ̀sẹ̀ tá a fi ń ṣe promotion tí bàbá fún wa yẹn ọ̀sẹ̀ lóru mẹ́ta yẹn ẹ bá wo mẹ́ta wá àbí mẹ́rin èèyàn mẹ́rin ni mo fẹ́ fún èèyàn mẹ́rin tá a bá parí program tó bá pè mí àwọn èèyàn ti ń pè ẹ̀yẹ́ kí kọ́kọ́ wò ó kọ́ gbé ọ̀sẹ̀ yẹn dé náà tó bá gbé ọ̀sẹ̀ yẹn dé tọ́sẹ̀ yẹn bá kù òun ni màá fi mọ onímọ̀ 09020171999 ẹ ká gbọ́ ẹ̀rí lẹ́nu àwọn èèyàn nípa Alhaji èyí tẹ́ ń pè mo fẹ́ kán wo ọ̀sẹ̀ yẹn ni o mo fẹ́ kán wò mi ò fẹ́ nǹkan tí màá promise tí mi wàá ní musẹ́ mi ò fẹ́ mo fẹ́ 09020171999 nọ́mbà tẹ́ fi máa pè ẹ pè tẹ́ bá mo fẹ́ jẹ́ kí n wọṣọ lóru mẹ́ta yẹn ìwọ tó bá tí ìwẹ́ rí òní kò pè ìwọ tó bá tí ìwẹ́ rí òní kò pè
Ẹ̀yà bá ń kó mélòó ni rárá fún mi ní ó ti tó báyìí wọ́n ní ẹ jẹ́ kí n fi hàn àwọn èèyàn wọ́n ní ọ̀sẹ̀ yẹn ní ọ̀sẹ̀ yẹn ní ẹ jẹ́ kí n fi hàn yín ọ̀sẹ̀ olórí mẹ́ta wọ́n ní sọtiri 1 2 3 yé bàbá mu 4 mẹ́rin wọ́n ní bàbá mu wọ́n ní ó yẹ wá pè wọlé bẹ́ẹ̀ yẹn ó náà ó 2017 1999 ó náà ó 2017 1999 mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ wá ẹ bá mi share program yìí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n ti dé láti ìlú France tí wọ́n lọ ìwọ́n tó bá fẹ́ lọ rí wọn tètè kí wọ́n náà tètè lọ rí wọn irú ọ̀la ẹ̀pẹ́lá Sunday àbádáyàn lò lọ́la ó náà ó 2017 1999 mo fẹ́ àbí ṣé nẹ́tíwọ̀kì ni wàá dá ni nẹ́tíwọ̀kì mọ̀mọ́ sí erékeré mi ò fẹ́ káwọn èèyàn. 1 2 9 2 6 7 0 6. Hello. Ẹ káàsán o ẹ kú ọ̀lẹ́ o. Láti lówó lórí fóònù ni má bínú èmi kọ́ o ó dàbí gbogbo èèyàn náà rí pé mi kọ́ o ó já fúnra rẹ̀ ni o ó mẹ́rin 2017 1999 èèyàn mẹ́rin tó bá pè wọlé ẹni àkọ́kọ́ nìyẹn tẹ̀fẹ́ béèrè pé lúwo ló ti pè ó ní ọ̀sẹ̀ olóru mẹ́ta ó ní máa fún àwọn èèyàn wàá sọ olùtọ̀ wà bógo ṣe ń jẹ́ tọ́lá máa sẹ́ndì ẹ̀ sí ẹ láàárọ̀ ọ̀la gbọ́mi ìwọ lọ́ máa sanwó mọ́tò fúnra rẹ̀ o ó mẹ́rin 2017 1999 ìwọ́n tó wà lóyìnbó tó bá láǹfààní láti pè wọlé pè tó bá pè bógo ṣe ń jẹ́ tọ́lọ́ á fún wọn náà ìwọ lọ́wọ́ bó ṣe máa dé ọ̀dọ̀ ẹ o ó mẹ́rin 2017 1999 ó mẹ́rin 2017 1999 ìwọ náà pè wọlé pè jẹ́ ìwọ náà sọ kankan nípa Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ èèyàn mẹ́rin tó bá ti pè tó bá ti sọ nǹkan nípa wọn àwọn ni màá fún ní ẹ̀dọ́kọ̀ọ́dá mi share program yìí ẹ share ẹ̀ wọn nìyí eré ìsìnkú pé ìwọ tó bá share ẹ̀ jù no ìwọ tó bá pè wọlé mi ò ní máa fi ẹ̀bùn mi ò ní máa fi bẹ̀yàn mi sáà lè fún gbogbo èèyàn tán wọn ní mo ìrẹ́ fún gbogbo ìkẹta bá parí àá máa ní ìwọ náà dẹ̀ fẹ́ pé o kò sí owó lórí fún ẹni o àbí ẹsẹ̀ ń wo ni o ó mẹ́rin 2017 1999 máa fún èèyàn mẹ́rin tó bá pè máa fún wọn ní ọ̀sẹ̀ olóru mẹ́ta yẹn máa fún ó mẹ́rin 2017 1999 tá a bá parí ètò tó o bá ń pè ó parí nu o ó mẹ́rin 2017 1999 ṣẹ̀rù ń bọ̀ ni ṣé o ò ṣiṣẹ́ aláàjì rí ni ṣé o ṣe rí àbí kò jẹ́ fún ẹ rí ṣé kò jẹ́ fún ẹ rí ṣé iṣẹ́ wọn ò jẹ́ fún ẹ rí àbí wò ṣe rí ìwọ tó bá dẹ̀ ń ṣe náà ìwọ náà lè wọ́n máa kọ́mẹ̀ntì jẹ́ máa wo kọ́mẹ̀ntì àwọn èèyàn ìwọ náà kọ́mẹ̀ntì bí àwọn èèyàn ní bí a kò sówó lórí fún àìlòmíràn ó yẹ àwọn náà máa kọ́mẹ̀ntì jẹ́ ká wo kọ́mẹ̀ntì yẹn ìwọ náà kọ́mẹ̀ntì ìwọ tó bá ti lo iṣẹ́ wọn tó bá ti lórí thank you ẹ kí n jẹ́ ọkọ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá mi like ẹ bá mi lọ́fẹ̀ẹ́ bá mi share program ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ ò rí pé ó yẹ ká ti ju ibi tí a wà tó yẹ ká ti jù lọ tẹ́ ẹ̀dẹ̀ gbé wa rìn lẹ́nu ìjẹta sànà ẹ gbé wa wọ ṣé kí ló ti gbé wa wọ̀ náà wọ́n gbé wa wọ 204 ọ̀nà yìí náà òbí tó gbé wa wọ̀ ti rí báyìí wọ́n gbé wa 204 òní wọ́n gbé wa wọ̀ 204 òní wọ́n gbé wa ní followers tí wọ́n gbé wa wò ẹ ṣé gan àdúpẹ́ gan ẹ ṣé o ṣé kò sí ẹ kí máa kọ́sẹ̀ mi lọ ní kí máa kọ́sẹ̀ mi lọ ọ̀sẹ̀ olórí mẹ́ta mi èèyàn mẹ́rin tá a bá parí tó bá ní nẹ́tíwọ̀kì ó dá ní o mo dẹ̀ fẹ́ pè wọlé o ó parí nu o ó pọ̀ ti rí báyìí ó ní ó parí nu o ó náà o 2017 1999 àbí kí wọ́n kọ́mẹ̀ntì yẹ ká wo kọ́mẹ̀ntì àwọn èèyàn tá a bá rí kọ́mẹ̀ntì tó bá wù wá lórí alẹ́fẹ́ nìyẹn ìwọ́n tó bá rẹ̀ tún máa rí pọ́ tún ṣíà ẹ̀
bí ìwọ náà yẹn tún share ẹ̀ dáadáa mo lè fún ẹ ó bá share. Èyí tẹ́ wà lórí Ajé Olókun ẹ share program yẹn. Èyí tẹ́ wà ní Ìgbà Ìwáṣẹ̀, èyí tẹ́ wà lórí Ìgbà Ìwáṣẹ̀ TV, èyí tẹ́ wà ní bàbá wa Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́, èyí tẹ́ wà lórí Adùn Àṣà Yorùbá TV, ẹ ṣé gan o. Ẹ follow wa, ẹ share program yìí. Èyí tẹ́ lọ wò wá lórí àwọn page tó kù tẹ́ sọ pé akíní ká mo á sọ fún màá ní page tẹ́ ti lórí wa wò òun náà nìyí o. Kò sí kọ́ o, bàbá fẹ́ máa lọ́nu o. Ó náà o 2017 1999 090 2017 1999. Ṣé kò sẹ́ni tó fẹ́ pè wọlé? Èmi ń kọ́ṣẹ́ lọ́nu o. Èmi ń kọ́ṣẹ́ lọ́nu o. Mi ò ní ọ̀pẹ ní WhatsApp. Mi ò ní ọ̀fi WhatsApp pè. Mo fi WhatsApp pè. WhatsApp yẹn ni mo fóònù náà mo fi ń ṣiṣẹ́. Fóònù mo ń lò. Fóònù yẹn ni mo ń lò. Mo pè wọlé WhatsApp. Mo pè wọlé direct ni. Pè wọlé direct tó bá ti lè pè wọlé direct. Tó bá ń gbọ́ ó ti lọ́nu. Ó lọ. Ó náà o 2017 1999. Ó mọ̀ ń lọ. Ó ń lọ o. Yẹ̀ wò. Ṣé kọ́mẹ́ǹtì wà ń bẹ̀? Tàbá wa parí wọn a máa pè. Wọ́n máa ní Ọlọ́run gbọ́. A dẹ̀ share program yẹn o. Ẹ dẹ̀ fún wa ní kinní kan. Ara followers yín ó la mọ̀ jẹ́ o. Tí wọ́n náà ti rí báyìí. Tí o bá ti sí pé ẹ jẹ́ kí n máa lọ. Ṣùgbọ́n má gbàgbé bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ wọ́n ti dé láti ìlú France tí wọ́n lọ. Ó náà o 2017 1999. Tí o bá ti sí yẹn yòókù tún fẹ́ di ìgbà míì òun nìyẹn o. Kò sí no comment no share. Oh God. Jẹ́ lọ wo Ìgbà Ìwáṣẹ̀ TV. Jẹ́ lọ wo kó mọ́ dàbí pé orí bí nìkan ń la wà. Ẹ jẹ́ wo Ìgbà Ìwáṣẹ̀ TV. Ẹ̀yin Ìgbà Ìwáṣẹ̀ TV ẹ má bínú ẹ jẹ́ wo yín o. Mo fẹ́ wo ẹ̀yin Ìgbà Ìwáṣẹ̀ TV. Kó mọ́ dàbí pé orí main page ni wọ́n wà. Àwọn àtàwà lórí Ìgbà Ìwáṣẹ̀ aṣèkínní kan. Ẹ jẹ́ wo Ìgbà Ìwáṣẹ̀ TV. Ẹ jẹ́ wo Ìgbà Ìwáṣẹ̀ TV. Ìgbà Ìwáṣẹ̀ TV ẹ̀yin náà share o. Ẹ̀yin náà share. Ẹ share o. Ẹ share kan ń wo ni ẹ wá dúró èèyàn tó ń wò wá. Èèyàn 1+ ń wò wá. Àwa rí èèyàn kankan tó lè àwa rí share kankan. Àwọn tó bá wọlé àwọn náà máa fi ṣèfà ó nìyẹn o. Ó náà o. Ẹni ilé wọlé Ọlọ́run yọ ni. Hello. Yes, ẹ káàsán. Àbúrò ẹ̀ la wà ní. Ìlú wo lẹ ti ń pè wá? Láti Ọ̀ṣun State. Ẹ jẹ́ kọ́kọ́ ti jẹ Ọ̀ṣun olóru mẹ́ta wa. A fẹ́ lọ sẹ́ndì iṣẹ́ kan ṣoṣogbo lọ́la. Tá bá ti ń lọ á pè. Kí lẹ lè sọ nípa Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́? À ń ṣe program lọ́wọ́ ni a ní kí lẹ lè sọ ń pa wọn ẹni báwo lẹ ṣe fẹ́ rí wọn. Bàbá jẹ́ ẹni kan tó jẹ́ pé ní èèyàn tẹ̀ lé ẹni tí ẹ̀ ń lé gbàgbọ́ kúnkún nínú wọn torí pé kí ni o tí bá máa fi ṣẹ́ síta tó àtún pé kí ni àtún kúra lé lórí pé ní àwọn fi ọlọ́gbà àti pé ní báyìí tata báyìí àwọn òyìnbó kankan lẹ́lẹ́fẹ̀ tó ti fi wọn lóòótọ́ ni bàbá lọ́wọ́ fọkàn tán ìdí bàbá jẹ́. So ẹni tó fi fọkàn tán ìnáṣẹ́ torí pé kí ni èèyàn mélòó ló lè kú àwọn tí wọ́n kú alóyún afẹ́fẹ́ yẹn. Èèyàn mélòó ló lè kúra rẹ̀. Pé àwọn oníṣègùn wo ló lè máa ṣe prógrámù tó lè búra bí bàbá ṣe máa búra yẹn. Tó ṣe kọ́ búra lábàá tí máa búra yẹn. So kò wọ́pọ̀. Kò tẹ̀ sí. So kò bá abalẹ́lẹ́yìn olóòótọ́ yẹ ẹ̀tọ́ tẹ́ fọkàtà ni. Sọjọ́ ìpè tí ẹ̀ bá fi nǹkan tọ́jọ́ wọn bẹ́ẹ̀ ni yóò ti bá ní. Ẹ̀tọ́ ìpè ní ká tó bá fún yẹn ní nǹkan tó ń tó fún yẹn yẹn tó kí yẹn gbà pé ó ti di gẹ́lẹ́rì yẹn. Mo ò ní yọ kó mẹ́. So nǹkan bá tó kọ́ wọn fún iná náà náà fún. So bàbá jẹ olóòótọ́ yẹn ni bàbá. Ẹ̀yin náà fọwọ́ wọn sọ̀yà wípé olóòótọ́ èèyàn ni wọ́n. Olóòótọ́ èèyàn gidi ni wọ́n. Ṣé kìí ṣe pé torí wípé ẹ fẹ́ rí wọn o lè fi sọ̀rọ̀ báyìí?
ẹ mọ̀ àbí aṣọ di mọ̀nà náà so téèyàn bá ti rí yẹn gan èyí ó ti mọ lóyún téèyàn bá jẹ. èyí ó ti mọ lóyún téèyàn bá jẹ pé ẹni tí mò ń wò yìí èèyàn rẹ ni. so àgbàlagbà ni wọ́n ti sọ pé tí wọ́n dàgbàdé yìí òsínà kankan nínú ọ̀rọ̀ tá a máa sọ yẹn. òótọ́ ọ̀rọ̀ tá a máa sọ. bàbá ṣé kí sáré pààrọ̀ kan fún yín. ṣé àwọn wípé France tí wọ́n lọ àwọn nìkan kọ́ ni wọ́n lọ wọ́n mú yàn dání ẹ̀yin lè mọ̀mọ̀ sí yẹn. ṣé àwọn wípé oṣù kan ni wọ́n fẹ́ lò nígbà tí wọ́n wá dọ̀hún wọ́n wá ní àwọn ọmọ ìyá àwọn tó jẹ́ Yorùbá wọ́n á mọ̀ tí máa pe àwọn wọ́n á mọ̀ máa wá àwọn wálé bàbá ò lo ọ̀sẹ̀ méjì tó fi dé padà. bẹ́ẹ̀ nítorí mi náà lẹ́yìn kan tó yẹ kí látọ̀ sùn tẹ̀ tó yẹ kó wá síbẹ̀ yẹn náà tó lóun rí bàbá. bàbá ti dé báyìí bàbá ti dé wọ́n dáyọ̀ lóhùn lónìí wọ́n tún máa dáyọ̀ lóhùn lọ́la tí ẹlẹ́yìn tẹ́lẹ̀ fẹ́ rí wọn sẹ́rí kò lé bàbá kò lé tẹ́ bá ti gbéra tẹ́ bá ti dé Ògbómọ̀ṣọ́ ibikíbi tẹ́ ẹ bá ti sọ̀kalẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ẹ sọ fún ọlọ́kadà ẹ sọ pé ẹ lọ sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Lẹ́gbẹ̀jì Ògbómọ̀ṣọ́ wọ́n gbé dé ọ̀dọ̀ bàbá gangan. ibikíbi tẹ́ bá ti sọ̀kalẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ẹjọ́ wọn sàn bẹ́yẹn tẹ́ bá ti wá débẹ̀ ẹ wá sọ fún wọn wípé látọ̀dọ̀ ọmọọba òun ti wá mo fún yín promo yẹn wọn ò ní gbowó káàdì lọ́wọ́ yín ẹni látọ̀dọ̀ ọmọọba ẹni látọ̀dọ̀ nígbà tí ọmọọba òun ti wá tẹ́ ti gbọ́ tó rẹ̀ ló gbé mi bẹ̀ èmi ò sí ẹjọ́ asand èmi ò sí ń bíbẹ̀ ẹjọ́ asand fún díẹ̀ yìí tá a bá ti parí ẹ̀rọ nọ́mbà yìí ní WhatsApp mo fẹ́ sẹ́ndì sẹ́kàn sóṣùgbó lọ́la màá fún yín ní ọṣẹ olóòrù 3 màá fún yín lẹ́yọ̀ kan kẹ́tì ẹ̀kọ́ fi máa wẹ̀ ná kẹ́tó wá. ṣé ti gbọ́ ẹ ṣeun adúpẹ́ o ẹ ṣeun adúpẹ́ o yes. sáyẹn náà ti rí bẹ́ẹ̀ ti gbọ́ nǹkan táwọn èèyàn àti gbọ́ nǹkan tí wọ́n sọ nípa bàbá wa Suleiman Lawal Ẹgbẹ́ eléyìí ti kúrò ní wípé ọ̀rọ̀ irọ́ àbí wọ́n fúrémù ẹ̀ àbí wọ́n ṣe gbé àbí wọ́n ṣàwo nẹ́tíwọ̀kì nìyẹn káwọn èèyàn pè wọlé mo ti ń rí nẹ́tíwọ̀kì ni àti fún ẹnìyẹn ó kéèyàn 3 ṣé ká máa kọ́sẹ̀ wá ṣé ká máa kó wọlé ni ṣé ẹlẹ́pẹ́ ẹnìyẹn gan òun fẹ́ béèrè pé báwo lòun ṣe fẹ́ rí bàbá òun lòun pè fún àní bàbá ò lè dúró ní France ẹ̀yin tẹ́ ń lọ France ẹ̀yin náà wò ẹ kọ́kọ́ wo iye owó tí wọ́n lè ná lọ èèyàn 2 tó lọ no èèyàn mẹ́ta tó lọ ẹdúró sọ́wọ́ 50 million ni wọ́n náà yẹn ni àbọ̀rọ̀ 10 million alọ́ àtàbọ̀ ìwọ náà wo iye tí wọ́n wọ̀ ìwọ náà wò bàbá ò wá lè dúró bàbá ní ọmọọba mo ní náà London ta fẹ́ lọ ẹni èèyàn kan náà ti pè eléyìí ó ṣe Nàìjíríà yẹ ká wò. hello ẹ ká lẹ́wọ̀ láti ìlú olè tí ń pè wá. láti Kẹ́nyà ni mo ti ń pè yín mo ń wo program yín lọ́wọ́lọ́wọ́ bá Ajé Olókun TV. láti Ajé Olókun lẹ́yìn tí ń wò ẹ ṣeun adúpẹ́ o. no Kẹ́nyà ni mo ti ń wò. Ajé Olókun lẹ ti wá ń wò ó láti Kẹ́nyà. bẹ́ẹ̀ni ọmọ ọba ló ń ṣe lọ́sọ̀rọ̀ lọ́wọ́. bẹ́ẹ̀ni tá mo fẹ́ dúpẹ́ program yẹn pé bàbá ń ṣe dáadáa. in fact mo fẹ́ ra kíní ọṣẹ páàkì yẹn. tá bá ti parí ẹ̀rọ nọ́mbà yìí tó ọ̀la náà ló máa parí ọ̀la ni ó parí tá bá ti parí ẹ̀rọ nọ́mbà yìí mo ti fún yín ní ọṣẹ. sincerity bó ṣe máa ń sọ̀rọ̀ ló jẹ́ kí ọkùnrin click sí definitely bàbá yìí jẹ́ newman ni wọ́n wà jẹ́ yes pẹ̀lú àtọ́jẹ́ tó ti ṣe tó ṣe pé ó fi nǹkan kan kù straight forward ọlọ́wọ́n bá máa fún wọn ṣe. àmín láti Kẹ́nyà lẹ ti ń pè ẹ kì í fi nọ́mbà hàn ṣe ti yí báyìí láti Kẹ́nyà kẹ́mọ́ rẹ̀ wípé wọ́n fúrèmù ní o kíní kan láti Kẹ́nyà ni wọ́n ti ń pè wá ẹ̀ ṣe wà dúpẹ́ tá a bá ti parí ẹ̀yà nọ́mbà ìkẹ́sì voice note sórí nọ́mbà ìkẹ́ni láti ẹ ti pè ní WhatsApp gan tẹ́lẹ̀tẹ́lẹ̀. ṣe ti rí bẹ́ẹ̀ yẹn ó ti di méjì láti Kẹ́nyà èèyàn kan ti pè látọ̀ṣun èèyàn kan pè láti Kẹ́nyà tí wọn náà ti rí bẹ́ẹ̀ yẹn kò sí ìlú tí wọn ti bá bà mí aláfààyè WhatsApp kalẹ̀ ni ẹ ti rí àwọn èèyàn bí wọ́n ṣe pè láti ìlú òyìnbó worldwide
ní bàbá mi. Ìwọ tó ń wò wá, kí ló mú wọn náà tí wọn náà fi gbégbèsè? Irú ìṣòro wo ni wọ́n ń là kọjá? Irú ìpèníjà wo ni wọ́n lọ wá ń dojúkọ? Mo ti júwe ọ̀nà fún yín. Tó bá ti d'Ògbómọ̀ṣọ́, sọ fún ọlọ́kadà, sọ pé ó lọ sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí ti ìlú Ògbómọ̀ṣọ́. Ọlọ́ngbọ́n wa gbé ndé bíbẹ̀. Mo dẹ̀ máa ń sọ, ẹ̀yin tẹ́ wá lóyìnbó, bóyá ń pè wọ́n, bóyá àwọn ẹ̀wà rí wọn pè. Mo sọ fún yín, nọ́mbà ti tèmi ẹ pè 081 36 12 3333. Nọ́mbà ti tèmi tó bá pè wọ́n tí mo bá píkì kú ẹ, kì í sára Nàìjíríà o, ìwé tó wà Nàìjíríà, àwọn tó wà lóyìnbó ń wá. Kí bàbá tó dé yẹn mẹ́ta ni wọ́n dúró de bàbá láti US. Wípé aláwọn mọ̀ nípa àwọn bá ti lọ bá wọn bí tí wọ́n wà. Wípé ṣùgbọ́n àwọn ò mọ̀, wọ́n dúró tí àbá fi dé ni. Kí ibodè wọ́n wà, ó wà l'Ábùjá, ó wà l'Ékòó, wá sọ pé ó lè wá sí Ògbómọ̀ṣọ́. Lọ́dún pé 40 wa kọ́, 40 ẹni. Ìwọ kàn sí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́. Ìwọ tó wà lọ́nà jíjìn, àǹtí yẹn tó ń wò mí, mọ́mì yẹn tó ń wò mí, bàbá yẹn tó ń wò mí, bóyá wà lọ́nà jíjìn. Ọwá pè wọ́n, ó wà píkì kó ẹ, ọdẹ fẹ́ rẹ́ mi iṣẹ́, mo wà available fún ẹ. 081 36 12 3333 081 36 12 3333. Mọ́ pè mí, mẹ́sẹ̀gì mi WhatsApp ni. Tó bá pè mí mo lè mọ́ píkì ẹ̀. 081 36 12 3333. Kàn sí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́. Àti rí nínú ọ̀sẹ̀ mẹ́rin tá a kó wá, àti fáwọn èèyàn méjì. Àwọn èèyàn pè wọlé ní o, àbí nẹ́tíwọ̀kì ni. Nẹ́tíwọ̀kì bíi náà, àṣà àti pè wọlé, ẹ ti rí bẹ́ẹ̀ yẹn, kò sẹ́nibọ̀dì tí ó pè wọlé. Bó wá tún wá ń wọlé, bá mi share program, ẹ kí n ṣe báyìí. Lọ́sàn-án ọ̀la, àbálẹ̀ ọ̀la, máa ṣe another program. Máa fi ọ̀sẹ̀ mẹ́rin mi tọrọ. Máa wá fún ẹ tó bá share program yìí jù, tó bá ti share program yìí jù, kì í ṣe pé kó share rẹ̀ lẹ́ẹ̀márùn-ún àbí kó share rẹ̀ ní 10 times kó wá lọ share rẹ̀. Ìwọ share rẹ̀ lọ́dẹ̀ times, kéèyàn kan share lọ́dẹ̀ times, kéèyàn kan share lọ́dẹ̀, kí wọ́n wò bóyá iṣẹ́ yìí máa move gan. Ohun tí wọ́n náà fi lè ràn wá lọ́wọ́ nìyẹn. Ohun tí wọ́n náà lè ṣe kíni tó lè fi ràn wá lọ́wọ́ òun nìyẹn. Ẹ bá wa share program yìí, ẹ lọ follow wa ní YouTube, Adùn Àṣà Yorùbá TV lórí YouTube wa. Ẹ lè tẹ Ìgbà Ìwáṣẹ̀ náà lórí YouTube, àwa náà lání. Ajé Olóko lórí YouTube, àwa náà lání. Ẹ̀wọ́n tó ti follow wa, mo follow bàbẹ̀, ẹ follow wa. Àwọn olólùfẹ́ wa, àwọn ló follow wa níbi tá a dé yìí. Bẹ́ẹ̀ ṣe ń gbòòrò wa yìí, àwọn ìka èèyàn, wọn fẹ́ kẹ́ gbòòrò wa, ṣùgbọ́n máa gbòòrò wa ni. Bí tá ń lọ kọ́ nìyẹn. Pákéjì lẹ́yìn ọ̀la, no package again. Lẹ́yìn ọ̀la, ìwọ́n tó fẹ́ ra pákéjì tó fò ní dòdì tó fò lábẹ́la. Lẹ́yìn ọ̀la, láti lè dádé ọ̀la, package close, àbáwá ti dé. Package ṣe kí ni o ti cancel nìyẹn. Ìwọ tó bá ti rà, ìwọ náà ètè order, kí lè òní tó sú, ìwọ náà order àti tiẹ̀. Nọ́mbà tó fi máa order fún 090 20 17 19 99. Ẹ ti mọ báàgì tá gbé dání, ọ̀sẹ̀ làwọn ń bẹ̀, àwọn product bàbá wa ó wà ní inú rẹ̀. Ẹ ṣé gan, adúpẹ́, ẹ má gbàgbé bàbá wa ti dé, ẹ lọ máa kàn sí wọn ní ìlú Ògbómọ̀ṣọ́. Jagunlabi tún ti dé. Bàbá mi o.